rúgbó bọ̀ ló yẹ kí èèyàn máa sọ báyìí o lórí ìdúnkokò àti ìhàlẹ̀ àwọn alágbára ilẹ̀ haúsá sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìdìbò ààrẹ ọdún 2027 tó sì jẹ́ pé níṣe ni àwọn kan ń ké sí àwọn ẹ̀ṣọ́ ààbò ìpè ìyan àwọn agbófinró ipò yẹ kí wọ́n gbé ọ̀kan pàtàkì lára àwọn gbajúmọ̀ alágbára ilẹ̀ haúsá tó ń sọ̀rọ̀ tó sì ń délé ka sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀. Ǹjẹ́ ta ló ń lérí tó ń léka tó ń dúnkòkò mọ́ Tinubu? Òun náà máa ní agbẹnusọ ẹgbẹ́ àwọn àgbà ilẹ̀ haúsá tẹ́lẹ̀ Northern Elders Forum ìyan Alhaji Hakeem Baba Ahmed tó jẹ́ pé òun tún ní olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ òṣèlú ní iléeṣẹ́ ààrẹ fún Tinubu ètò ìjẹ́pọ̀ ọ́fíìsì igbákejì Tinubu sẹ́nẹ́tọ̀ Kashim Shettima inú ti ń ṣiṣẹ́ ṣá o nítorí Baba Hakeem jẹ́ olóṣèlú tó gbajúmọ̀ tó sì tó lẹ́nu láàrin àwọn àgbà ilẹ̀ haúsá òun gan la gbọ́ pé ó jẹ́ kí Tinubu kó yàn sínú ìjọba ẹ̀ láti jọ máa ṣe ìjọba kó sì máa fún un ní ìmọ̀ràn lórí àwọn òṣèlú àti nǹkan tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣùgbọ́n ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni Baba Ahmed ló kọ̀wé fipò sílẹ̀ kúrò nínú ìjọba Tinubu tó sì jẹ́ pé níṣe ni ọ̀rọ̀ náà ló máa ti ń di wàhálà tí wọ́n ń bára wọn fà gidigidi láàrin ara wọn tí Baba Hakeem Baba Ahmed tó sì ń sọ̀rọ̀ burúkú sí ìjọba Tinubu wípé ìjọba tó ti já gbogbo ọmọ Nàìjíríà kulẹ̀ ni àti wípé bó bá di oṣù mẹ́fà sásìkò yìí àwọn táwọn jẹ́ alágbára ilẹ̀ haúsá táwọn ní ìbò tó pọ̀jù nílẹ̀ Nàìjíríà àwọn yóò sọ ẹni tí àwọn ọmọ Nàìjíríà tí wọn yóò dìbò fún lásìkò ètò ìdìbò ọdún 2027. ṣá o ọ̀rọ̀ tí Baba Hakeem Ahmed tó wá ṣe sọ láìpẹ́ yìí níbi tó ti ṣe ìfọ̀rọ̀wérọ̀ tó sì ń dúnkokò mọ́ Tinubu ìmọ̀mọ́ àti dariwo táwọn èèyàn sì ń sọ fún Tinubu pé kó yáa lọ ṣọ́ra òkúṣe ọ̀rọ̀ ẹ̀ lójú lálákànfin sọ́rí bẹ́ẹ̀ làwọn kan sọ pé ọ̀rọ̀ tí Hakeem Baba Ahmed sọ náà ti pọ̀ jù ó yẹ káwọn ọlọ́pàá yan àwọn agbófinró kan gbé ni. Ǹjẹ́ ọ̀rọ̀ wo ni Hakeem Baba Ahmed sọ ìyẹn bó ṣe ní kí Tinubu kó má gbìyànjú láti ṣe màgòmágó ètò ìdìbò lọ́dún 2027 nítorí tó bá ṣe màgòmágó tó fa rẹ̀ sọ ààrẹ di ààrẹ lẹ́ẹ̀kejì ó ní òpin yóò dé bá Nàìjíríà tó sì lóun fi Ọlọ́run búra pé òdodo lòun sọ. Ọ̀rọ̀ yìí ní làwọn èèyàn máa rí bí ẹni tí kò bá ara mu ìyẹn ọ̀rọ̀ tí ò bójú mu. Kódà ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá kan ni wọ́n sọ pé ó yẹ káwọn ọ̀tẹlẹ̀múyẹ́ kan ti ránṣẹ́ pé Baba Ahmed wọ́n ní tí Baba Ahmed sọ ni pé bí Tinubu jáwé olúborí kódà bí ò ṣe màgòmágó wọ́n ti ń dúnkokò ipá wọn yóò fa wàhálà ṣùgbọ́n tó jẹ́ pé dàsìkò tá a ṣàpéjọpọ̀ ròyìn yìí kò sẹ́ni tó ti gbọ́ pé Hakeem Baba Ahmed bóyá ó tọrọ àforíjì lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tàbí bóyá yóò kó ọ̀rọ̀ tó sọ tó ń dúnkokò mọ́ òdìdí ààrẹ yóò kó jẹ padà.